ní kété tí Ibrahim Chatta èyí tó gbé fídíò kan jáde níbi tó ti ń sọ̀rọ̀ lórí Nàìjíríà wípé Nigeria is the best place to live ní àwọn èèyàn bá ya bò ó. Wọ́n ní ṣerú ọ̀rọ̀ báyìí ó yẹ kó máa jáde lẹ́nu Ibrahim Chatta àfi bẹ́ẹ̀ ni wípé kì í ṣe Nàìjíríà òun ló ń gbé. Wọ́n ní ṣé Nàìjíríà èyí tá a wà yìí náà. Wọ́n ní ó ní Ibrahim Chatta èyí tó ń pọ́nlé tó báyìí. Wọ́n ní tó bá ń rí jẹ tó ń rí mu nírọ̀rùn. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ àwọn ẹlòmíín. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ wípé àti jẹ àti mu ó nira fún àwọn èèyàn. Ó ní Ibrahim pọ́nlé léyìí tó báyìí ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ya bò ó ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bú Ibrahim Chatta. Ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ débi wípé ṣe ni wọ́n sọ wípé wọ́n ti gbé owó fún Ibrahim Chatta. Wọ́n ní bóyá àwọn olóṣèlú òun ló rán níṣẹ́ wípé kó jáde láti wá mọ́ sọ gbogbo nǹkan tí ń sọ nípa in tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ṣó fọ́ lójú ni àbòdì létí, ṣé kò gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kí wá ló fà á, kí ni nǹkan tó mú un tó fi jáde tí wọ́n ń pọ́n Nàìjíríà lé tó báyìí, tí wọ́n ń sọ wípé kò síbòmíì èyí tó dàbí ìlú Nàìjíríà. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ náà pọ̀ débi wípé ṣe ni oníkálukú wọ́n ń sọ bí ọ̀rọ̀ náà bó ṣe ká wọn láwara. Eléyìí ló jẹ́ kí Ibrahim Chatta kó tún jáde láti wá ṣe fídíò míì wípé ìdí tóun fi sọ nǹkan tí òun sọ àti wípé bí àwọn èèyàn ṣe rò ó òun kọ́ ni òun rò ó. Ẹ̀yin èèyàn, Ibrahim Chatta ó ti jáde o. Ẹ jẹ́ kí èmi àti yín kájọ gbọ́ nǹkan tí Ibrahim Chatta sọ. Gbogbo nǹkan tí ẹ̀yin náà bá rò lórí fídíò ọ̀hún ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Fídíò tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe láti inú ọkàn mi wá, ẹnìkan kò force mi, ẹnìkan kò compel mi kí n ṣe. Mo lè fẹ́ kẹ́ mọ̀ pé torí àwọn Nàìjíríà máa ń sábà lo oríṣiríṣi nǹkan. Mo fẹ́ kẹ́ mọ̀ pé fídíò mi kò ní political undertone. I don't do politics, and I'm not partisan, but it is just the truth from my mind. Because lẹ́njọ́ mẹ́ta even the younger people, àwọn tó jẹ́ àbúrò mi kankan máa bí mi ẹ̀gbọ́n àbí bàbá kí ló tẹ́ sọ pé Nigeria is the best place. Yes, I still maintain that Nigeria is the best place in the world. Nǹkan tí mo dẹ̀ mean pẹ̀lú Nigeria is the best place ni pé Ọlọ́run fún wa láàyè tó dáa. Àwọn èèyàn tí Ọlọ́run kó wa tì pé kán bá wa ṣèlú fún wa, ó ní kán bẹ̀rù Ọlọ́run, kán bẹ̀rù Ọlọ́run, kán bẹ̀rù Ọlọ́run. Because èèyàn gbọ́dọ̀ máa hall insult sí àwọn tó máa ń ṣe aṣíwájú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, haram ni nínú Islam. And then tó bá fẹ́ sòótọ́ tó bá jẹ́ mùsùlùmí tó dẹ̀ ka Quran, ó máa testify sí pé nǹkan tó mò ń sọ ìwòtọ́ ni. Even àwọn Christian tó máa jẹ́ olódodo wọ́n máa testify pé even the Bible náà agree bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn aṣíwájú ẹ máa pàdé Ọlọ́run o. Owó ò lè ra kú o, wàláhì ẹ máa pàdé Ọlọ́run o. You see, I saw a lady's video, a young woman's video this morning. Ẹni ẹ sọ pé ó máa ń ta irun wípé òun ò dẹ̀ ṣiṣẹ́ láti bí February. Àwọn family dey depend. Mo ní staff 42 mi ti san salary wọn ní 4 months. 4 months. Yes, ẹ̀yàn lè sọ pé àtàlọ́run ẹ̀ńṣẹ́ kìnnìkan. Mi sọ nítorí pé mo fẹ́ kẹ́ pt mi o àbí kẹ́ fún mi lówó, because èmi náà káàkiri pé àtàlẹ́ wọ́n lè bá wa ṣe partnership nǹkan. À ń sọ pé ọ̀dọ̀ wa ní potential. Most iṣẹ́ tá à ń ṣe lọ́dọ̀ wa ń sìn. Àwọn kí ló máa ń pè? Àwọn industry àwa Yorùbá film ọ̀rẹ́ la ní family ní gbogbo wa. Ibrahim bá mi ṣe yé bá mi ṣe yé bá òun láfi. So kẹ́nìkan tó mú mi lóhùn kan tó káwọn àwọn tó súnmọ́ mi ṣá kó tó máa sọ pé ẹgbẹ́ ẹ̀dẹ̀ Nàìjíríà dá o, àwa èèyàn bẹ̀ láà dá o. Ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam fún àwọn Muslim kí a tó sọ pé mo kì í ṣàfà àbí nǹkan kan, and I'm speaking the truth this morning. Àwa Muslim Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ jẹ́ kí n sọ fún yín tó bá ti di òpin ọjọ́ ní ìgbẹ̀yìn ayé, torí àti Bible àti Quran gbogbo àwọn nǹkan tí àwọn méjèèjì sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣèlú fún àwọn believe Bible àbí Quran tó wá believe wọn ní ṣe nǹkan tó ń ṣe yìí, torí owó ò ní ra kú àdẹ̀ ni mo wọ sàárè. Gbogbo àwọn nǹkan tá à ń kó yìí à ní kó wọ sàárè. Mi ò accuse anybody o, mi ò wallahi alazim billahi la ilaha illa huwa, mi ò accuse anybody, because gbogbo kíni ẹ̀ ó yí ká àárín àwọn aláṣẹ wa, ó yí ká ni, kò sí party kan, kò sẹ́ni kankan. Ó dàbí nǹkan kan náà lójú mi. You know, I created a business and I've been running, getting old now, going for meetings, trying to see if I can get partnership, if I can get help, and I'm not even able to pay salary. You know, something to pity me, kele wonu die mi. One woru ọmọ yẹn tó lóun taun, tó lóun ní sugar daddy tó máa bon ṣàṣepọ̀, tó máa gbólẹ̀. Mo wá woru pain yẹn. Èèyàn tó ń jẹun lọ́dọ̀ mi,
Ọlọ́run mi ò fi ṣe rẹ̀gún, mo dúpẹ́ pé ó tẹ̀ jẹ́ kí n rí yẹn ṣe àti bùkátà tó iye èèyàn tó wà ní DM mi tó ń fẹ́ràn lọ́wọ́ iye adìẹ tí wọ́n fẹ́ ṣe káàkiri. Ọlọ́run mi ò mọ reason tí mo ṣe ń ṣe fídíò láàárọ̀ bọ̀ mo ń clear ara mi pé Nàìjíríà dá àwọn èèyàn ò dá. Ànábì dẹ̀ sọ pé tó bá ti dẹ̀yìn ọjọ́ ó ní ẹjẹ́ ń sọ fún yín ó ní aláṣẹ ẹgbà náà àwọn amir aláṣẹ gbogbo àwọn tó wà ń pa àṣẹ láti presidency governors àwọn tó náà fi sípò àṣẹ ọba ọ̀gá abiṣẹ́ captain of industry àwọn tó wà nípò àṣẹ tó lè pàṣẹ pé báyìí ni kò ṣe rí tó máa rí bẹ́ẹ̀. Wallahi alazim mi accuse anybody o kẹ́tí sọ pé mo ń bú àbí ẹni tó bá gé fídíò mi láàrin kan tó wá lo ibì kan tó máa sútẹ̀ láti fi ṣe political agenda tiẹ̀ wípé Ibrahim sọ báyìí àwọn fẹ́ quote me out of context ó kó òun kọlọ́n ìbínú Ọlọ́run lẹ́ni ẹ̀ máa rí ọlànà oṣù tá a wáyé. So wallahi alazim mi bẹ́ẹ̀ ni kankan wí mi bá president wa wí mo ń sọ nǹkan tánà bí sọ pé ó ní ṣe rí ìgbẹ̀yìn ọjọ́ yẹn ó ní àwọn aláṣẹ ayé wọ́n máa ya ọ̀dájú àwọn aláṣẹ ayé máa dájú ó wá ní àwọn olówó ìgbà náà wọ́n máa ya ahun bí pé owó wọn ò gbúdọ̀ fún yàn ọ̀nà àyà wọn ó wá ní ṣe rí àwọn tálíkà àgbà náà ọ̀nà máa ya òpùrọ́ tálíkà máa bá yín ẹjọ́ ọmọ mi wà ní UCH ara rẹ̀ ò yá oníbàwọn tálíkà ṣe máa rí ní òpùrọ́ náà ó láwọn olówó dẹ̀ máa ya ahun ọba ń sọ fún ọ báyìí. Do you know how many places I've gone to, how many people I've sent DM to for partnership, for help, so that we can reach the potential? Ọjọ́ kan mo rí VDM. I'm not a fan of VDM o. Ọjọ́ kan mo rí VDM. Ó post kíní kan nípa man kan ní Ṣàbújá ni tó ní company yẹn ó lè ṣe nǹkan àgbẹ̀ ó lè company yẹn tóbi. Ó tóbi gan ẹ̀rú dẹ̀ ń bá mi. Máa dẹ̀ need help kò dẹ̀ rí help. Why are we doing this to ourselves? I'm doing this video because I know I have younger people that are saying, how can you be saying Nigeria is good? Nigeria is good. People are not just good. You set up a business, you cannot. Film industry. What good luck? You should become access. I want to know access. What about my money? Loma can I want to know access. Maka to my phone. She might also no man law maka. I want to only kafatia. Don't you have to about bullshit. Everything is just wrong. Nigeria is not bad. Nigeria is good. But people were bad. Atolori, Atomi, all of us were bad. Ṣé tó bá lọ bank commando. Ṣé tó bá dé ibi tó ti drive níbi no show king jano. It starts from there. Ọmọ rẹ̀ ò pass show ra special center fún teaching the children to cheat. Imagine the kind of future leader we're going to create like that. Àwọn tá la fẹ́ create, àwọn ọjọ́ ọ̀la wo la fẹ́ create. Everything is just from me. Sometimes you are even thinking, subhanallah, we should look cool. And we should be thankful for the gift of life. And this is happening. I don't even know why I'm saying this. I don't know. I'm just speaking what's from my mind. Video again, and I cannot help her. Salary me for me. Nigeria now. Create level playground for her. Create God. I know some people will be angry with me making this video. Ebi o pa oúnjẹ. Àwọn tó lọ nda ti enko. Ìgbà mélòó. Allah Taala mi mo nǹkan mi tí mo fẹ́ sọ. Anybody tó bá wà concern ní gbogbo ayé àti àtàwọn aráàlú àti ìjọba, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Mi ò bú ẹni kankan. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run torí Ànábì sallallahu alaihi wasallam. Ẹ rántí pé owó ò ní ra kú o. Owó ò dẹ̀ ní tẹ̀lé wa lọ sáré wa o. Gbogbo àwọn nǹkan tí à ń kójọ tí a lè ná yìí Ọlọ́run mi ò yínra mi 60% iye tí máa ń make mo máa ń ná fáwọn èèyàn mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́bìnrin àtọ̀rẹ́kùnrin tó yẹ pé wọ́n tún ń ṣe ju tèmi lọ tó yẹ pé concern wọn náà ni pé ó ṣàfẹ́ ṣèlú but àwọn èèyàn ní business will thrive. How do we survive like this? You are living like what will happen tomorrow. So mo ṣe fídíò nítorí ẹ̀yin tẹ́ máa sọ pé mo sọ pé Nàìjíríà dá. Yes, Nàìjíríà dá. Ṣé ti rí máàpù Nàìjíríà máàpù àlùmọ́nì ilẹ̀ bíi natural resources on ní map kan tó máa ń ṣe fún natural resources tẹ́lẹ̀ mọ́ bí tí àwọn resources Nigeria tó bá da tó wà map yẹn wá ẹ lọ wò almost every part of Nigeria lọ́lọ́run deposit nǹkan àlùmọ́nì tó lè ṣe wá lóore sí. Ṣé mi àájókòó mi máa sọ fún pé Nigeria yẹn ò dá? Nigeria tí mo mọ̀ pé an average Nigerian mind is a sharp mind tẹ́ pé ọmọ Nigeria brilliant ọmọ Nigeria mi kò lọ school sáti lọ ó máa ṣe amazing thing. Tẹ́ bá dé gbogbo àgbáyé káàkiri, tẹ́ bá dé America, tẹ́ bá dé ìlú tí tẹ́ bá débi tí wọ́n ti ń ṣe medicine lẹ́yìn India ó dà pé ṣàtàlẹ́ni tó dá tó wà ní medicine. Tẹ́ bá ráwọn the best surgeon in the world àwọn Nigeria wọ́n máa wà ń bẹ̀ àwọn èèyàn so Nigeria èmi wá sọ pé kò dá Nigeria dá o whether Nigeria dá o ilẹ̀ Nigeria wà fertile o Nigeria dá àwọn èèyàn dá àwọn èèyàn là dá o but it start from okay let me say it's everybody's business.
Please now. Please. Please.